Hello everyone, welcome to Toyeen Talks. Wow. How are you doing? Anyway, checking koko kin now. Ẹ̀yin gidi èèyàn pàtàkì. Thank you all for watching. Thank you for following us. And if you're new here, we say you welcome. Thank you for joining us. Thank you so much for Lindsay. Gbogbo ẹ̀yin tẹ́ ń bá mi rí ọ̀gbìn gidi ẹ ṣe gan Lizzy bí wàá gbọ́dọ̀ tó ṣe wọ́n ṣe mú 10%. Wọ́n ṣe mú 10%. We have to give thanks to Almighty God. Ogun belode kakaraka. O gift fi jọ. Àwọn ẹgbẹ́ kan pẹ̀ sí o. Fi ń lò sí kéèsì yìí. Wọ́n bó láyọ̀ nù. Lizzy Mákindé. Lizzy Mákindé. Pata pẹ̀jẹba pata pẹ̀bà fáwọn àǹgí ìlúdà. A máa fún yín gift. Gift jẹ́ ń bọ̀. Kí ló lọ́wọ́lọ́wọ́ báyìí o? A lọ máa join wa. Mẹ́tì. We're going to be hearing the final good news shortly and the special grace of God. All of my to stand by Jane for him. Qu'est-ce que j'ai by weekend, what my day up, what my day by weekend, what my day me? What my day by weekend? I want the pata pupa. I want your babala. Àṣẹ wá. Àṣẹ o, àwa náà ní fojú sunkún ọmọ bí o. Àmín. Àwọn bàbá justice kò sí tó bá fẹ̀mí ara ẹ̀ nínú wa. Àmín. Ìgbà ṣẹ́ náà kò ní ṣẹ́ ní kankan wa lórí o. Àmín. Tó bá jáde. Àmín. Only the truth shall set us free. Àmín. Tó ti pé olóòótọ́ òkè lẹ́ni. Àwọn onínú òṣì pẹ̀lú òótọ́ táwa ń jà fún. Àmín. A máa ní ròdì. A máa ní táìsì pẹ̀lú ẹ̀. Àmín. Àwọn tẹ́yìn sọ Let me see. I think I have about one. I have about 1.5 million. Baby, how much? Enjoy. Fire me 1 minute. Baby, ẹni sọ̀rọ̀ náà wọ́n ní ẹjọ́ tẹ́mi wọ́n ní ìdí àdírẹ́sì mi. Ẹ bá ti sọ pé mo ti mẹ́ni sí àdúgbò pé mo wà náà. Tẹ́mi mo ní ìdí àdírẹ́sì wù mí mo fẹ́ ra wig. Àgbàyà ní ṣùgbọ́n. Bọ́dà láti wọ́n ní wọ́n tíráàkì òní dé former address ẹ̀ wọ́n ní wọ́n ti sá lọ. Wọ́n ló ti sá lọ. Ó ti ya. Wọ́n ló ti ya dànù. Èyí kankan sá lọ. Ó sá lọ sábẹ́ ọ̀run, a máa wọ jáde. Wùmí ní next question báyìí ó là ń ẹ̀fọ́ gbèsè.
Mo fẹ́ ra wíìgì fún Sister Debbie. Kó rí this address. Sister Debbie mo fẹ́ ra wíìgì fún. Àtẹ̀lẹ́bí ò ra wíìgì yẹn o. Àtẹ̀lẹ́bí ò ra wíìgì òfò ẹjọ́ nítorí Ọlọ́run kí ló ṣẹlẹ̀. Ìyá wa. Dákọrin yìí ká sọ wípé Adá ọpẹ́ padà tọ́dọ̀ rẹ̀. Ẹ jẹ́ kọ́kọ́ charge wọn náà náà. Ẹ ṣe ní sùúrù ẹ jẹ́ kọ́ charge wọn náà. Ẹ jẹ́ kọ́ charge wọn náà. Àbí àdúrà kan tí mò ń sọ. Ẹ ní sùúrù ẹ kọ́ charge. Àwọn náà máa but owó tó máa ná ni kò sẹ́ tó lówó lọ́wọ́ náà mẹ́ta yẹn. Elébi làwọn mẹ́ta tó gbé yẹn o. Wùmí tó ń support wọn, Wùmí yẹn ló ti kó lẹ́yìn wọn yẹn. Wùmí nìkan ló lówó nu gbogbo wọn. Bọ̀tọ̀ fáwọn méjì tó wà nù wọn, àwọn méjì yẹn máa sọ ọdún ṣẹlẹ̀. Lóhun ló ní. Àwọn méjì tó mú yẹn Adura àti Damola yẹn máa sọ nǹkan tó ṣẹlẹ̀. Àkọ́tà àfẹ́ gbọ́ nìyẹn. Kábíyèsí àná wa sọ̀rọ̀. Oníwà sọ̀rọ̀. Juọ́lì. Ọláwá máa ròyìn níwà sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé wo? Àwọn lápá 190 la máa ṣe ń bẹ̀. Ó ju 1,600. Ó ju 1,600 ẹgbẹ́ ìbòrò Nigeria Limited. Ẹgbẹ́ Supreme wọlé mo fẹ́ gbọ́lẹ̀ lórí boutique. Màá fi space yín sílẹ̀ fún yín, màá filẹ̀ fún yín. Ẹ jọ everybody ẹ bá mi mute, ẹ bá mi fún Yomi ní 2 minutes kó fi sọ̀rọ̀ 2 minutes kó fi sọ̀rọ̀ ṣókí. No, bó ṣe gbé pátápátá kó máìkì. A gbọ́ pé agbára kó máìkì wọ́n ló ṣe gbọ́gbọ́gbọ́. White ni wọ́n ló ń pọ̀fọ̀ wọ́n ló yí pọ̀fọ̀. Pàdí. Orí àsìfíìmù ni. Orí àsìfíìmù ni àwọn pípọ̀ tá a máa ń gbàtọ̀ àwọn kékeré yẹn. Orí àsì ni. The Nigerian police, they deserve accolades. Ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ ọmọ mi jókè. Mo ń bọ̀ o. Mo fẹ́ gbé Supreme sókè máa fún àtẹ́wọ́ ń bọ̀ fún yín látẹ̀wọ́ má bínú. Nigerian police. Tún ní àtẹ́wọ́ tó rinlẹ̀. Past 7, we want to set out. Wọ́n dẹ̀ ti land. Wọ́n ti ṣe gbogbo tó yẹ kó ṣe. To 8, a ti pàdé wọn. Ẹ wo kàtà ṣe rí wọn. Àdúrà yóò bọ́lẹ̀ bọ̀rọ̀ yá sọ́kàlẹ̀ bí. Kò bọ́lẹ̀ bọ̀rọ̀ òun ni last man standing. Wọ́n lo gbogbo nǹkan tó lè lò. A ní kò jọ́sẹ̀ lọ́wọ́ yìí. So this is what they should have. What is meant to be done then will be done now. Ọ̀dọ̀ ma Jokem, ṣo fẹ́ play ni? Ẹ stream látọ̀dọ̀. Ẹ ṣe fẹ́ stream ẹ̀ látọ̀dọ̀. Okay, Jokem back up. Okay. We're going to be rejoicing very soon by the special grace of God. So let's keep our fingers crossed and let's keep praying. Gentlemen. But I must say thank you to all of you. Mr. Andy mo fẹ́ gbé síbẹ̀ yẹn ẹjọ́. Break the silence. Mo ti sọ kọ́kọ́. Mr. Andy wà níbí báyìí. Ẹ tó dé. Mo ní wípé ẹjọ́ títí lé láti ọ̀dọ̀ sísá wa Supreme ọ̀dọ̀ wa ń bí Latisneh. Ẹjọ́ ẹ bá wa get the details. I mean the contact number and the email. Táàpì máa fi táwa náà máa fi mẹ́sẹ̀gì àwọn ọlọ́pàá ẹjọ́ o. Àwọn tẹ́ kó yìí wọn gbọ́dọ̀ bọ́ o. So ó ní àwa náà láti gbá wọn pèsè ẹ̀kọ́ online. Ẹjọ́ ẹ kò wá pèsè alẹ́. Okay.
of me and my family, I will donate 200,000 to your account right now. Hello. Oh, thank you. 200. Okay. So right now, you know what it's a mini buy on the account for your media spree. I think I have 1.4 million or 1.4 million 50,000. How I wish you can go to one by tomorrow. Maybe you can go to one tomorrow. Okay, but I still have about 1,450,000 naira ní ọwọ́ mi fún media. Ó dà pé mo máa rán Jojo òun náà lọ ṣe ẹyọ kan, but he has not gotten back to me yet. Ẹjọ́ Supreme kan tí màá sọ fún yín sí ni wípé mi ò ní media tẹ́fẹ́ ṣe yan ò dáa. But lọ́wọ́ yìí financial support ni ó ṣe kókó lọ́wọ́ ìrètí yọ̀mí ni. Àwọn bó fẹ́ lọ mídíà yẹn Ashiri suspend ẹ̀. Ashiri suspend. Nídìí má ṣe fi nígbà. Ẹjẹ́ kan ṣe wà ókè. Ẹjẹ́ kan ṣe. Ṣẹ́rí gbogbo wa, ẹ ṣàmọ Leo. Má ṣe fídíò àti ẹ̀fẹ̀ kọ́ mọ́ tó wà láti ṣe fẹ́ kó máa rí. Leo ṣe kò bí ṣèbí Leo wà ní sí. A ṣe ń dé zone 2 ni o. Sami Jojo kọ́ rè. Ó tí o. Sami Jojo sí mbẹ̀. Mo fẹ́ gbé zone 2. Ká ní mò ń wò ìyá Damola ká ìwò. Zone 2 nìyẹn o, ẹrù. A ṣe ń dé zone 2 báyìí ni o. Àbáwọn ti wọlé. Mo ti rí náà. Ó ti rẹ̀ yín. So this zone 2. A ṣe ń wọlé ni gbogbo ara ṣe ń dé bí báyìí. Ó ti rẹ̀ yín, ẹ ṣáà rí. Kò sí wàhálà. No problem, pa kámẹ́rà. Mi tẹ, a ní kọ́ máa rí rìsọ́ọ̀tì ni, pa kámẹ́rà, wọ́n máa rí rìsọ́ọ̀tì wọn ta. Pa kámẹ́rà. Ṣé wọ́n lọ sí wọn káwọn bàbá àṣàlẹ̀ tó débẹ̀? Ẹ tètè máa lọ nílé so Supreme nǹkan tí àtọ́jú ní ìbá ṣàwà yìí ṣe rówó yẹn ẹ ṣe suspend media ẹ fowó yẹn sínú àkáǹtì wọn. Mo lè divert owó yẹn o torí ṣe pé àwọn tó donate nǹkan tó donate fún nìyẹn bóyá wọ́n tún lè ṣe ọ̀rọ̀ media ẹ mú sọ́wọ́. I am giving 250 for the good news, Mr. Yomi. Check your account in 15 minutes. Okay, 250. Thank you. Thank you. Thank you. We continue to. I'm still advocating for his account. Mommy Olori títí ti sọ 200, le Supreme 250. Then àwọn ẹ̀kọ́ náà ti donate lẹ́ẹ̀kan. No, Supreme. No, a máa fi àkáǹtì yẹn sí comment section títí alẹ́. Ẹni sùúrù. San Francisco ni o. Mo ka comment fún yín èmi kọ́ ni mo San Francisco. Mo ń ka comment yẹn fún yín. Wọlé. Wọlé tó máa gba fóònù wọn síta. Wọlé. Ó dàbọ̀ wọlé. Ẹ ṣe yìí. Ẹ̀yin èèyàn. Mo fẹ́ lọ sórí Temis platform bóyá máa donate owó fún wa. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yà. Ọjọ́ ní gbọ́tìjà. Supreme wa yìí cause trouble gidi ni. Cause trouble gidi ni woman yìí. Wọ́n lọ sọ́dọ̀ àwọn tèmi ó fẹ́ gbowó ń bẹ̀. Owó kí nìyẹn? Ọ̀rọ̀ ìlérí Olúwa ti kú. Wọ́n ti lulẹ̀ o. Ọ̀rọ̀ ìlérí Olúwa á ti kú. Ṣùgbọ́n torí wípé àwọn ènìyàn wà. Judith Stephen Taiwo, thank you for this. Àwa lórí ọ̀rọ̀ ìlérí Olúwa up to this moment. Ẹ̀yin tẹ́sán rí tẹ́sán. Báyìí tẹ̀ ń já mi lẹ̀ látẹ̀kọ́. Ni mo rí páwọn ti wá olówó àgbẹ̀. Ẹ má bínú. Àwọn ilé ara kejì. One conversation. Yomi is cashing out seriously. Àwọn tí wọ́n jọ ń wà lórí food. Wọ́n ní Yomi is cashing out seriously. Ó bá àwọn lójú ìjà àbí ìgbà tán rí iṣẹ́ tó ń ṣe. Àwọn ayẹyẹ tí mo sọ àwọn dọ́mì wa. Àwọn wèrè yẹn máa sunkún lálẹ́ yìí. Táwọn jókòó tí wọ́n gbé calculator kan máa bólówó ṣí. Bọ́dà láti. Àwọn wèrè yẹn àwọn gúrùpù àṣà náà wọ́n máa sunkún lálẹ́ yìí. Ọlọ́run.
Àdámi náà kò kí ṣe kú nìkan lọ́wọ́ máa ṣe o. Àtàlẹ́ àná wọn ti ń sun ẹkún. Ọ máa ṣe 24 hours 48 hours wọ́n ní sùn. Ilẹ̀ máa fi mọ́. Mo ṣe wà yìí, wọ́n ń gbọ́ wa o, wọ́n máa ń find solution fún ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ. Mr. Lati. Wọ́n máa ṣe lónìí wọ́n lójú oorun. Mr. Lafi Alewa. So, ẹ ta aṣọ oúnjẹ ta náà nìyẹn. Ẹ ta aṣọ oúnjẹ ta nìyẹn. Ẹ jẹ́ ká máa wo báyẹn lọ. Ọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀. Ẹ mọ̀ pé wọ́n ní ọmọ ẹ̀ á ní ẹjẹ́ kíyàwó náà mọ̀ ọ́. So ọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ ẹ̀. Ẹ má wọrí ọba onílé. Mr. Lati, ẹ sáà jẹ́ kó máa lọ bó ṣe ń lọ ẹ̀. Gbàtà bá ba débì kan, ẹ má wọrí ẹ̀bùn platform yín wà ń bẹ̀, ẹ jẹ́ kó máa mí lọ́wọ́. Ṣé gbọ́ sà? Ẹ̀bùn ti platform yín sì wà, ó sì wà tó ń mí lọ́wọ́. Ẹ sáà jẹ́ kó máa sọ̀rọ̀ ọmọ wa bí iṣẹ́ mọ̀kànlá ti láì sí. Ẹni tó gbẹ́jọ́ lọ sọ́dọ̀ ọlọ́pàá iná ọ̀dọ̀ wá sì kúrò lóhun àjàre o. It all depends on the other party. So lẹ́nu wèrè ọ̀rọ̀ lẹ́nu wèrè sọ̀rọ̀ nìyẹn lẹ́nu wèrè. Wọ́n gbọ́rọ̀ lẹ́nu wèrè. Tó ń dùn mọ́ wọn ni. Tó ń dùn mọ́ wọn bá kàn ṣe jókòó sójú kan látọjọ́ yìí nítorí mi ìmọ̀ problem àwọn pípọ̀. Amúnẹ̀ jágbọ́. Adura to threaten in your meaning. And Damola, because they said they picked them pick them up as well. So these people they are just this should know ni gbogbo ìtọ́kọ̀ ń pariwo yẹn. Ẹ̀yà ní sùúrù káwò wọn pé tí kí n gáàjì wá jáde àbí kí nìkan ìyẹn náà tó tọ́nà sí láìtì ẹ̀. I sọ one or two things because it's like ìjà kárí ni ìjà tó ń jà. Èyí wo lẹ́nu ìwọ ló lẹ́nu èyí wo ṣe kí nìkan ìjà kárí ni gbogbo ìjà yẹn. It is not, they are not fighting for justice. If that is the way they think they are fighting themselves, they are not for justice. Baba President, allegation for Ọlọ́run wa ìjẹba wa, allegation wà fún yín lẹ̀ o, Anikẹ́dé ni. Wọ́n ní. Ẹgbẹ́ àwọn pípọ̀ ikú mi bá ẹjọ́ tó lọ. Ẹ̀rọ àfihàn lẹ̀. Can you imagine? Ọlọ́run ti pàpà gbá wọn lẹ́nu still náà ẹnu ò straight mọ́ ẹnu ti wọ́ still náà wọn ò repent wọn ò believe wọn ò repent. Bólú sọ lẹ́nu náà ṣe bólú òun dúró dí bàbá. Imagine ẹnu wọn ti pàpà wọ́ sẹ́gbẹ́ lórí ìwà tí wọ́n rí. Ẹ ṣáà jẹ́ ká keep focus. Hello. Yeah. Congratulations yìí ṣé ìgbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Ìjẹ́ wọ́n ti fẹ́ kílòsì àti fẹ́ gba justice. Ìjẹ́ ti fẹ́ tán. Àwọn ìpàtó wá gbàgbé àìsí ẹ̀ tó ibi tó pè ní wọ́n tún gbọ́rọ̀ gbà. Àwọn ni wàá síkú justice báyìí ní sèyí ṣé gbogbo òkè fojú wọn kẹ́ni pé ẹ̀kọ́ ń fojú mímu wọn báyìí. Alábùkù ni gbogbo wọn wọ́n dẹ̀ ti tẹ́ tán Ọlọ́run dẹ̀ máa tẹ́ wọn torí àbòsí ni wọ́n ń ṣe. Ẹ máa gbọ́dọ̀ kan sọ sọ́rọ̀ nìyẹn. Bọ́dá láti iṣẹ́ spanda ló kọ́ yẹn. Ṣé kò tí sókè jà lára nọ́mbà bọ̀? In fact, confam jàre spanda confam. Wọ́n fẹ́ gbà tí wọ́n ò rí because everybody ń fún Yomi lówó Yomi dẹ̀ ń fowó ṣiṣẹ́ gbogbo 70 million tó wà ní àkáǹtì wọn ṣe ọmọ ti pè ní iṣẹ́ kí ló fi ṣe ìjọba ẹni fi dà so because fóònù yẹn stop lọ́dọ̀ wọn everybody àwọn èèyàn dáwó síbẹ̀ yẹn mọ́ àpọ̀wọ́n ara wọn ń tó ń ká wọn lára tó bí wọ́n mú sí Yomi nìyẹn kò kì í ṣèjà lára olè tí wọ́n ń kó owó tó stop sálárì wọn tó stop nǹkan tó ń bí wọn nínú yẹn kì í ṣèjà rárá lè ti kó ìlú lára and at the same time náà gbogbo wọn tó wà ní káàpì yẹn wọn ò fẹ́ justice wọn ẹ rí i pé gbogbo ìgbésẹ̀ tí Yomi gbé láti ilẹ̀ tó wà náà síta láti rí justice ẹjọ́ àwọn òun àbá ń bẹ àwọn máa block everything wọ́n ní ìsìn nígbà tí wọ́n gbọ́ nǹkan kan tó ń ṣe ṣẹṣẹ ìyọ ẹwà wò kọ̀tọ̀kọ̀tọ̀ lọ́dàrà dájú ṣe kan lo opportunity kan ṣiṣẹ́ papọ̀ ká work together ká bò ó fà wá sẹ́yìn. sílẹ̀yìn alábòsí tẹ́lẹ̀ náà Ọlọ́run sílẹ̀yìn alábòsí ó kù òun kọ lọ́run ṣe nínú oṣù mímọ́ la wà yìí àwa ò ní ṣe pé gbogbo tó ní kálukú bá ń ṣe á ní jasaro ní ìzán ìlànà ìzán oníkálukú akẹ́sàn lákòólé ẹni tó bá ṣe dáadáa akẹ́sàn ẹni tó bá ṣe dàkejì á kó ẹ̀sán ẹ̀
sánsà máa ń kú wúre ní àṣà bàbá bàrí ọlọ́mọ àfọ̀rúnkẹ́ ẹni kó o ní gbin àlùbọ́sà kó wá wú ẹ̀fọ́ nítorí iṣẹ́ wọn ní kálukú nínú ọ̀rọ̀ justice for Mohbad yìí ló máa kó ó ní kókó máa dá pé kò ní sọ́mọ ẹgbẹ́ ìtọ́lá àwọn ọmọ òràn wọn ṣẹ́ o àwọn ọmọ òràn wọn ṣẹ́ o àwọn nìkan ló máa dá kóṣẹ́ ló máa dá kéré iṣẹ́ ló lè máa dá jẹ́. ẹ ṣe jà. àdúrà ní káníkálukú máa gbà àdúrà la nídìí lọ́wọ́lọ́wọ́ báyìí kán fara wọn kán fẹnu wọn kán fi confess kán mú àwọn tó kù wọ́n máa ti jubilate is good news kán máa gbàdúrà gidi gan lọ́wọ́lọ́wọ́ báyìí káṣírí wọn máa tú. àpò ọ̀bọ̀ yẹn mi ò gba tiẹ̀ láti day one olórí ẹbí sọ pé wọ́n gan mọ̀ mi ò gba tiẹ̀ láti day one mo ò dẹ̀ sọ lẹ́yìn ẹ̀ máa ń sọ dójú ẹ̀ ni pé wá wọ́n bọ̀ bọ́ àti láti àmọ́ tó ń parẹ́ pé o ní problem ṣẹ́rù stage ìlú ẹ̀kẹ́ ẹ̀kan máa sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ jáde lẹ́nu at this stage ṣé ìṣe sáàjọ ẹ̀kẹ́ àwọn legal team wọ́n dìde lélẹ̀ kọ́lọ̀ káwọn pípù yẹn mọ́ bẹ́ẹ̀ because Damola wà nulẹ̀ ńgbà tí Mohbad kú Adura wà nulẹ̀ ńgbà tí Mohbad kú yìí sí kọ́lọ̀ ẹ̀kẹ́ kọ́ àwọn legal team yìí lọ síbẹ̀ kọ́lọ̀ petition guys yẹn mọ́ bẹ́ẹ̀ kọ́ má release wọn kọ́ lè sọ òótọ́ kéyìn ìkọ́jọ́ kọ́ ṣe ń sìn kọ́ nìyẹn bàbá àti last year mọ́ sọ̀rọ̀ bí bàbá yóò wà straight forward wọ́n tún gbá lẹ́nu náà sí iná kò tún gbọ́rọ̀ àti last year wọ́n pẹ́ dábàá opportunity tún lélẹ̀ any first opportunity láti meet CP lò another opportunity ló tún jáde ń sìn tún bá lò kí Yomi àṣírí tó lè ṣe ó máa kó ń bẹ́ẹ̀ nìyà. ekun ṣe bí ẹ. ẹgbẹ́ rí Yomi máa ṣe eléyìí tó lè ṣe ó máa kó ń bẹ́ẹ̀ nìyà ó máa eléyìí tó bá ṣe clear á kó ń bẹ́ẹ̀ nìyà ẹ̀yin lẹ́ni ìṣòro. Any opportunity in that, go and make use of the opportunity right away. Instead of my dear ọ̀tẹ̀ tí ó gbé ní débì kan. Very useless human being. Please, calm down. Calm down. Ní ti ẹ̀ jẹ́ kí gbogbo ẹ̀ súyàn báyìí. Kò sọ àwa o. Kí ló ń sun yín bẹ̀? Ṣé bí táyé nítorí pé stream wọn ẹ mọ̀ kọ́ tó ń ṣe lọ́dọ̀ òun? Ṣé tó bá jẹ́ recorded? Kò sú wa rárá. Tó bá yẹ recorded lọ gbé wá fún yín ṣe understand ẹ máa fi ìpè bóyá wọ́n ṣe kínní mo dídì jẹ́ kẹ́ ẹ gbọ́ at that time tó ń sọ lọ́wọ́lọ́wọ́ so that kẹ́ ẹ lè mọ̀ pé kò ń ṣe gbogbo aláǹgbà tó da inú délẹ̀ nínú irun àwọn míì wà tó yẹ pé inú kò ń ṣe gbogbo wa ṣe understand àwọn tó súnmọ́ bàbá ẹ ti rí ìkan lára àwọn bloggers wọn ó sáré gbé síta nísìnyí breaking news King White has been kinní kan nínú kinní tó ń ṣe kò ní rówó gbà bẹ́ẹ̀ as gbóyè blog yẹ ṣé kò ní rówó gbà bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀jọ́ wà ní kakọ́s tẹjọ́ ń go against mine ṣe ara tẹjọ́ ń go against ẹ̀ so kí wá ní kí là ń bá ká kí là ń bá ká ṣé títàn bá gba justice ṣé bàbá Mohbad máa kó royalty ẹ̀ ṣó máa kó léyọ̀mí lọ́wọ́ ní àbútú máa kó lé mi lọ́wọ́ it is well gbogbo èkú dá kan ibi tán bá ti bàbá dé àjọ bọ́lé lè àdúrà wàá fẹ́ la mo ń bọ̀ ẹni ojú lọ ṣòwò fún wa. ọkùnrin tó ń ṣòfófó kò fi tiẹ̀ o. ó fi dá nígbà láti mo wà ní leave. gbogbo nǹkan tó àtọ́fọ́ kankan ṣe láti last year lélẹ̀ àti láti gbogbo nǹkan tó yẹ kàn ṣe lélẹ̀ ẹ petition ilé ẹ arrest ilé ẹ petition ilé. once again for the stars. irọ́ ni thank you. That's what we be telling them to do since last year only Yomi wá ń ṣe tinú tí ń bí wọn àwọn very useless element bunch of idiots wọn kọ̀ kúrò àwọn ọjọ́. Àdúrà ni mò ń wá lọ báyẹn ọmọ Nàìjíríà gbà mí o bá ṣe ṣe fún Mohbad lẹ́lẹ́kì o yìí ni o wọ́n ti gbàdúrà lọ o àdúrà ṣe kọ́kọ́ ẹ gbà mí o. Ìgbẹ́ni sọ̀rọ̀. gbogbo ẹni bá wa tẹ̀rín ni láti irú kí ni kẹ́ bá tẹ̀rín sí ààrẹ bó lágbára ni. Bàbá Mohbad bí mo ṣe ń fi òun sí ni kẹrin máa fi ẹ má dáhùn kidnapping òṣì o. wèrè ni ajáwó rẹ fẹ́ kàn án bá wákàtí wèrè. ẹ má dáhùn o ẹ má ta sí wèrè kankan ẹ má ta sí wèrè kankan ẹ má dáhùn. wọ́n play game.
No, àwọn tẹ́mi wo jàre. Àwọn tẹ́mi ń búyà ń bá lọ́wọ́ ni. No, ọ̀dọ̀ Jókèm ní kẹ́ lọ, ọ̀dọ̀ Jókèm. Mo wà lọ́dọ̀ Jókèm. Kí ló ṣẹlẹ̀ lọ́dọ̀ Jókèm? Àwọn yẹn ni Síkì wá jọ, ó jọ papọ̀. They finished the court this afternoon. The was arrested. Latisneh. After him, they arrested. How you doing, sir? I'm fine. And I would like to once again encourage you, as usual, for the good job that you are doing. And this is a very good development. I'm sure the true justice seekers, I'm sure everybody is happy with what has happened with these 2 arrests that have been made by the Nigeria Police Force. And it's not, hopefully, we hope and pray that it's not just that they will arrest them. We hope that they will do the right thing by investigating them properly and hopefully prosecute them if they are found, if they find it to fit, you know. That is what I would say, but I'm also happy about it, the development. And like I said, I'm sure everybody, most people, not everybody, the people that are really seeking for justice inside of them are all happy because this is long overdue. This is long overdue. When people are arrested, it doesn't mean you are guilty, or it's for you to come and say your truth, to come and say your part of the story, to come and either confirm what you have been the allegation, or you say something against it to prove that you are innocent. So I don't see the reason why people will not honor invitations or will not honor the authority to go and say what they know about the issue. For me, it's a good development, and they shouldn't see it as it's not victimization. This is just the right thing to do. This is what was long overdue. So hopefully, like I said, I hope it will yield a good result. I hope the police will take it to the next step and do the right thing this time. And let's see how things turn out. That's just what I want to say. You know. Thank you very much. And I'm happy. Thank you so much. Thank you, Shen. God will continue to be with all of us. Amen. Thank you very much. All right. You're welcome. All right. Ó dẹ̀ jáde. Àwọn tèmi wọ́n ti kúrò lórí justice for Mohbad. Yìí náà ń sọ báyìí. Ẹni tó fi kidney tó fún yàn kidney náà ń bá ká. Ìyẹn náà. Holistic. Ẹ káàsán sá, ẹ jọ mo bá yín lẹ́nu ẹ̀ lẹ́jọ́ àwọn wo náà arrest sá. Mo wà ń bí iṣẹ́ bọ̀, àwọn tiẹ̀ da olóyè burúkú ẹ̀. Olúwa ṣeun, olúwa.